A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lè ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà ni èmi on point by 2 wow. Thank you so much. Èèyàn kan ló kàn sí mi fẹ́ fi àkókò ṣòfò at all. Èèyàn kan ló kàn sí mi. Ó ní Hajia, kí ló dé tó jẹ́ wípé pátá òun ó níbi wájú ó sábà máa wà discolored, especially ẹ lè má notice ẹ̀yin èèyàn tí mo bá sọ̀rọ̀, especially pátá funfun. Ẹ má bínú mo ṣe ń pè ó sórí yín, mo fẹ́ wà as in traditional, as in tiwantiwa. Ó ní pé tó yẹ pé ó máa ń dá funfun. Ó ní pé kí ló dé, pé àbí nǹkan kan ṣẹlẹ̀ sí òun tóun ò mọ̀. Mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin, especially obìnrin tó bá ti bàlágà. Ẹ ṣẹ̀ ṣáà rí pé wájú pàǹtì ó máa ń dá, ó sá máa ń yàtọ̀ sí ìyókù tó yé yín. So òní mo wá ní kó mọ̀ wọ́rì, kó mọ̀ bẹ̀rù àtọ̀, ara pé ara rẹ̀ wà ní àlàáfíà ni. A wá tẹ̀ mọ́lẹ̀ sí, a wá tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà. Ẹ mọ̀ pé bí Ọlọ́run ṣe dá obìnrin, kì í ṣe obìnrin nìkan àtọkùnrin, ó ní special aspect tí wọn. Mo ti sọ nínú fídíò mi kan pé OBO ó wà self cleansing. Ó dẹ̀ ní bacteria kan tó jẹ́ wípé ó ń regulate pH level ibi OBO yẹn. Kí lorúkọ tá à ń pè bacteria yìí? À ń pè bacteria yìí ní lactobacillus. Àwọn là ń pè ní good bacteria tó ń cleanse ibi OBO yìí. And bacteria yìí dẹ̀ ní ó wà acidic. So bó ṣe wá àwọ̀ acidic yẹn, tí obìnrin bá ti bàlágà tó di pé ó ń discharge, kí ni bacteria, good bacteria tá à ń pè ní lactobacillus yìí tó ń secrete jáde níbi wájú rẹ̀ dólè ó ní pé kíbẹ̀ yẹn kó yàtọ̀, kí ojú bẹ̀ yẹn gangan kó yàtọ̀ sí ara pátá yòókù. But ó máa ní ọ̀nà tẹ́ máa fi take care kíní. Ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń hùwà òun ló fà á tó jẹ́ pé pátá yín ó wà glamouring, pé ibẹ̀ yẹn yàtọ̀ sí yòókù. So yẹ yín English tí mo sọ pé that particular place tó bá jẹ́ pé ń take care rẹ̀ ni kò yẹ kó show. Even tẹ́ bá ń lo tẹ́ bá ń lo pátá funfun, kò yẹ kó show at all. But ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kọ bí ara sí, ẹ kàn mọ́ ṣe. So èmi ó wá sọ normal thing, ṣó yẹ yín, normal thing tó yẹ kẹ́ ẹ ṣe. So ìwọ tó tẹ̀ sí mi pé báwo ni wàá wá farabalẹ̀ gbọ́ pé wọ́n fòyà, but you need to take care. Wàá ní láti adhere to gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí. Bí Ọlọ́run ṣe dá ibẹ̀ yẹn fa, ó dá dáadáa tó jẹ́ pé kò nídìí overwashing. Ẹ mọ̀ fi pé ẹ ti sweat, ẹ wà fọ̀ ẹ fọṣẹ sí ara. Tẹ́ ẹ bá ti fọ̀ ẹ change bí Ọlọ́run ṣe dá. Èmi ń sọ̀rọ̀ nísìn on like a layman, kẹ́ lè bá understand ẹ̀ ṣó yé yín. Ó ní bá ṣe máa pè ní scientific words o, bẹ́ẹ̀ jẹ́ ká break it down to the level of my sisters, especially àwọn sisters tó sọ fún mi pé èmi o ọ̀rọ̀ àwọn ọkùnrin mo máa ń sọ, mo wá dé bá yín lénìí, ọ̀rọ̀ obìnrin mo wá sọ lénìí. So tẹ́ bá ti ń fọ̀ tẹ́ ń fọ̀ jù, ẹ máa change level bó ṣe wà, bọ́lọ̀ ṣe dáa. Kí ni ẹ bá fọ̀ lactobacillus yẹn kò ní pọ̀ mọ́. Tó bá sì ti pọ̀ mọ́, báwo ni natural cleansing yẹn ṣe máa wáyé? Ṣé rí good bacteria yìí, òun ló máa ń jẹ́ kí ọkùnrin gan àti obìnrin, ọkọ àtìyàwó, kí wọ́n gbádùn ara wọn. Kíní yẹn òun ló jẹ́ kí OBO kó ní power tó ní. Èmi ò fẹ́ sọ advantage lactobacillus yìí in another aspect, kí ẹ̀yin kan mọ́ judge mi. Ìyẹn ó tún dijọ́ mi. Ẹ fi sí quote lactobacillus yìí, àǹfààní ẹ̀ ó tún dijọ́ mi fẹ́ kẹ́ quote mi nítorí àwọn hypocrite kan.
àádùá sọ yẹn next time. So mo ṣe ń bọ̀rọ̀ mi lọ ẹ mọ̀ sábà mọ̀ fọ́ ìyẹn alákọ̀ọ́kọ́ mo ti sọ́nu fídíò mi kan rí. Then ẹlẹ́ẹ̀kejì ìwọ tó bá ń fọ OBO rẹ ṣó yẹ tẹ bá ti lọ ṣe gá mo ti ṣe tẹ bá rántí mo ti ṣe nínú fídíò mi rí. Ẹ mọ̀ fọ́ látẹ̀yìn déwájú, ẹ mọ̀ kó bacteria tó wà nínú tẹ̀yìn fùrọ̀, ẹ mọ̀ bínú tó bá bí yínú, ẹ mọ̀ kó bacteria tó wà nínú fùrọ̀, ẹ mọ̀ kó wá síwájú OBO tọ́lọ́run ti fún ní good bacteria. Èmi ò níbẹ̀ yẹn ò dáa ò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mọ̀ ṣe gá ni igá sì ní kí ni wọ́n pè wọ́n ní waste. Ìgbà mí dẹ̀ ní tẹ́ bá fọ́ yẹn pé kí n fọ́ dáadáa kẹ́ mọ̀ wá dá ọwọ́ rẹ̀ padà wá sí tiwájú kó mọ̀ wá transfer lọ bí tẹ́ fẹ́. Ìyẹn di méjì. Ẹ avoid washing pẹ̀lú ọṣẹ. Omi ti tó, omi níbi tá a pè ní àlàfo méjì ibi lip yẹn omi ti tó kẹfọ́. Ẹ̀kọ̀ọ̀kan lẹ máa mú ọwọ́ yín ẹ kàn ti bọnú. Mo ti sọ yẹn tẹ́lẹ̀ mi fẹ́ lọ deep into that. Ẹ lọ wo mọ́yẹ́ bí àwọn fídíò tí mo ṣe láti ẹ̀yìn wá. Then again tó yẹ yín tí ẹ bá notice pé nǹkan tó ń jáde ń bẹ̀ bí discharge pé kò wà okay, bóyá ó wà greenish, bóyá ó wà ó ní grey colour, like òórùn rẹ̀ kò yẹ kí OBO mọ ọrùn anyhow, kò yẹ kó mọ ọrùn bẹ́ẹ̀ sọ pé òórùn fishy ara kò yẹ bẹ́ẹ̀. Ìwọ tó bá ọrùn fishy is not okay, you have to take care of it. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Òórùn rẹ̀ ó yẹ kó mọ jáde bí natural thing tó wà sweet, yes tó wà sweet ni kò yẹ pé kó mọ ọrùn bí ẹja. Ìwọ tó bá notice báyìí lọ sọ́dọ̀ doctor, wọ́n máa fún ẹ lóògùn, wọ́n á prescribe àwọn antibiotics. Èyí tí wọ́n bá prescribe fún ẹ òun ni kó lò, má lo overdose. Tẹ́ bá ń sábà lo overdose antibiotics ó máa change, ó máa alter the good bacteria, ó máa ṣiṣẹ́ rẹ̀ o. But tó bá ń sábà lò ó máa clear àwọn bacteria yẹn, even èyí tó jẹ́ tó máa ṣe láǹfààní ó máa clear dànù, ó máa wá filẹ̀ sí zero. So èyí tó bá ní kẹ́ ẹ lò ní kẹ́ ẹ lò. Tó bá dẹ̀ ti ní tẹ́ bá tẹ̀ ti lò tán tẹ́ ti wà okay jáwọ́ ń bẹ̀. Ẹ má ṣe home remedy, ẹ má ṣe home remedy. When it is done it is done. Mo rò pé ẹ understand àárín yẹn. So again ẹ avoid ọkùnrin púpọ̀, èyí wẹ̀n tọ̀hún wẹ̀n. Ẹ mọ kéèyàn mọ ní kó mọ ṣe tọ̀hún kó mọ ṣe ọkùnrin eléyìí kó mọ ṣe obìnrin ọkùnrin èyí. Nǹkan tí mò ń sọ tó bá yé yín kẹ́ mọ sábà do ọkùnrin púpọ̀, kẹ́ mọ do oríṣiríṣi ọkùnrin. Èyí tó bá ti ní ọkọ ó ti tó. Àmọ́ kẹ́ mọ ṣe ọkùnrin ṣe léyìí ò ní mọ bí tí ò ní mìíràn tó ní wàhálà lára tó yẹ tó máa wá fún ẹ ní ìkan tá à ń pè ní STD bíi àwọn staphylococcus, àwọn gonorrhea, àwọn oríṣiríṣi míì, àwọn big name míì. Bẹ̀ẹ̀ tẹ́ jẹ́ ká dún lérí tiwantiwa yìí ná ṣó yẹ yín. So in as much as ó bá maintain irú kíní. Then lastly kí n tó lọ, good hygiene àti ìmọ́tótó láti fọ àwọn kíní yẹn. Ẹ̀yin kan ẹ mọ pile ẹ̀ ni, ẹ mọ pile pátá yín ní ọ̀sẹ̀ kan ẹ pile pátá, àwọn kan oṣù kan ẹ pile pátá, ẹ ní pátá 30 ẹ wà mọ pile ẹ̀. Definitely ìgbà tó bá wọ pátá kan lẹ́ni tó di next 2 weeks kó tó fọ̀, ìgbà wo ni ibẹ̀ yóò ní cycle, ó máa cycle. Báyìí ló ti yẹ kẹ́ mọ ṣe àlájà. Tí ẹ bá ti wọ pátá kan látàárọ̀ títí di alẹ́ ẹ dẹ̀ fẹ́ wẹ̀ lálẹ́, ẹ bọ́ sharp ẹ fọ̀, kò lè ní color, kò lè change sí yòókù, kò lè change at all sí yòókù. Tẹ́ bá dẹ̀ rí pé bóyá ẹ ń ṣe nǹkan oṣù ẹ rí pé ẹ ti fọ̀ kò yẹn ò lọ, ẹ rọra wá kíní tí wọ́n mọ fi ń lò táwọn fi mọ́ funfun yẹn níwọ̀nba, ẹ rọra fi rẹ́ sharp ẹ need láti rẹ́ overnight, ẹ lè fọ̀ máa mọ́ sharp. Then pátá tẹ́ fi ń ṣe nǹkan oṣù òun kọ́ lẹ́ mọ̀ lò ní normal days. Pátá oṣù ó yàtọ̀, pátá tẹ́ máa wọ̀ ní normal days ó yàtọ̀. Because ìgbà mi ta bá ń ṣe nǹkan oṣù tẹ́ bá fọ̀, tẹ́ bá kó wọ́n tó ní agbára àbí tó wá ìwọ tó rí bleach gidi, ó possible kí kíní yẹn kó mọ́ kúrò bẹ́ẹ̀ yẹn, kó mọ́ sábà kúrò. Mo fi pé ẹ ti understand ọ̀rọ̀ mi alájà.
especially èèyàn tó kàn sí mi tó bá follow àwọn guides wọ̀nyí kò ní mọ̀ rí sábà rí àwọn kí pátá rẹ̀ mọ̀ kọ́lọ̀kọ́lọ̀ níwájú. Ẹ take care. Tẹ́ bá dé ní alẹ́ pátá tẹ́ wọ̀ láàárọ̀ ẹ fọ̀ lálẹ́ yẹn tó bá kò sí kíní pé pátá kẹ́ mọ́ store rẹ̀ jẹ́ kí n tó lọ eléyìí jẹ́ kí tí wọ́n rántí kú mọ́ gbogbo nǹkan tẹ́ bá wọ̀ tó ń jẹ́ undies ẹ jẹ́ kí atẹ́gùn mọ́ wọ̀ yín lára. Ẹ jẹ́ kí atẹ́gùn ẹ má mọ̀ sábà wọ̀ nǹkan tó tight nǹkan tó tight ó máa ń jẹ́ kí àwọn bad bacteria kó grow ní under ìbẹ̀rẹ̀ sí ní rashes ṣóyẹ yín ìbẹ̀rẹ̀ sí ní bad odor. I believe you understand all this one. Èwo tó bá understand ẹ dákun ẹ kàn sí mi ní comment box. This is On Point by 2 using my words for others. Bye for now.